máa yọ̀ kó mú jójó. Máa jó máa yọ̀ máa dúpẹ́. Máa jó máa yọ̀ máa dúpẹ́. Àjàmísúrà Olúrẹ̀mí o máa jó máa yọ̀ máa dúpẹ́. MC Blessing àmúdé o bójú bá ṣe méjì wọn àwòrán ẹsẹ̀ ló ṣe méjì wọn àyẹ̀nà ìbàdí bá ṣe méjì wọn àjòkó lórí ẹ̀ ní téńté páyà kan ò sí Olódùmarè ọba ní kọ́mọ̀ṣe jágbe mọ́ gbogbo wa ọlọ́jọ́ bí òní la wá kí ìyá mi aláàjà Mistura Olúrẹ̀mí Àṣàbí Ọmọ́túndé Owódé máa wọlé mọ́ràbá olóríire ọjọ́ ńlá lọ́jọ́ tá a bí ni ọjọ́ téèyàn wáyé gbogbo ni nínú ọjọ́ kì í ṣọ̀rọ̀ àwàdà gbogbo ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọdún ní lálà ń lù tákùtùkù máa ń wu nílé ọlọ́jọ́ òbí aláàjà Mistura ọdún ẹ lóde tà ń ṣe bọ́dún orógbó bá dé orógbó àgbo bọ́dún obì bá dé obì àgbòde ọdún 52 years lókè pẹ̀kẹ̀rẹ́ mi ọdún kọ́ owó olúwa ọba ló ní ọmọ ọbẹ ni ọbẹ ní ibẹ̀sọ àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ ọ̀tẹ̀nà gbogbo ẹni bá wá ní ọmọ tẹ̀lẹ̀ ìfẹ́ ikú ni ọmọ sábà nílé gbogbo wọn. aya alhaji abdulganiu yínká owódé bàbá wa akínrógun ìjẹ̀bú ìfẹ́ tí bàbá ọmọ jẹ́ bàbá ẹnì kẹjúkú mọ sàmì ẹ̀ alhaja Mistura Olúrẹ̀mí Àṣàbí Owódé ìyá muhammed hussein babájídé àkànbí máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ẹni re màmá Simisola Olúwa Hussainat Àṣàbí máa wọlé mọ́ràbá aya olóríire yeye Dr. Aishat Adérìnsọ́lá Àyìnkẹ́ ni mò ń pè wọ́n jàre porí jẹ́ kọ́ ọpẹ́ láyé kánrin kése kọ́ ọ̀pọ̀ láàárọ̀ òní tanáwó sàárè ọmọ lágbára lọ́wọ́ olúwa ọba ìṣù ọmọ àjìnà fún ọjẹ ẹbí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ pátá gbogbo wọn ló kí ọ dáadáa wọ́n kí ọ kú oríire àjọ̀dún orígádùn èyí tọ́bọ̀ láyé látòrí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọlásùnkànmí odùmúìwá ní UK pẹ̀lú àlàájà Sekinat olúyẹmí fádípẹ̀ ọlábọ̀dé akórèdé tó fi dórí àbúrò rẹ̀ gangan dámilọ́lá mọ́dà kò fowó rọlá wọ́n kí ọ dáadáa wọ́n lónìí kánjú kú kí ara mọ́ sàmì ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ń kọ́ rí wọ́n ní kí ọ̀ ń gbèjè gbẹ̀jọ wọ́n ló kú oríire ọdún tuntun tó tún bá ọ láyé látòrí àlàájà Fúnmilọ́lá Barakat yèyé adéṣẹwànú Princess Adédọ̀tun aya Fágbọ́lá àlàájà Bọ́lá Lawal ní UK àlàájà Àdùnní Kúdírà Stainless UK làwọn fi ṣe bùgbé kórìjẹ́ wọn ó kéré náà délé àlàájà Lárígóòdù Àjọkẹ́ náà gbẹ̀yìn àlàájà Monsurat Omíbùnmi ní Houston Texas gbogbo wọn ló kí ọ dáadáa kí ni mo fẹ́ jẹ tí mo fẹ́ fi gbàgbé Bùkọ́lá Òkìkí ọlá ó kí ọ ní gbèjègbèjọ gbogbo wọn ló kí ọ wọn ló kó àjọ̀dún orígádùn tọdún ìtótúnbọ̀ láyé kọ́ ọpẹ́ láyé kan ní kété kọ́ ọ̀pọ̀ láàárọ̀ àlàájà Mistura o aya bàbá wa akínrógun ọ̀fìjẹ̀bú land alhaji abdulganiu ni mò ń pè wọn jèrè ọyá jẹ́ wọn àgbálẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan lọ èmi rí bá lónìí mo rí bá àwọn ajuni lọ mo rí bá àwọn bàbá tó bí ọlọ́mọ kí n tó mọ̀ lọ ìjẹ̀bú òdo ògbólú ní í ṣe léyìn ńlẹ́ o ọmọ òkè mẹ́ta ń kọ̀sà òkè ìrímí òkè ìlísà òkè ọ̀gbẹ́ni ọmọ alágẹmọ 16 ọmọ alágẹmọ òfin wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ náwó ọ̀làdà sáàkì ọmọ ọba ń ta ń Jẹ̀bú Òde ọmọ ọba rìn ilẹ̀ mi tìtìtìtìtìtìtì alhaja Mistura Olúrẹ̀mí Àṣàbí Owódé ọ̀yá o ìjẹ̀bú òdo ògbólú ọmọ alágẹmọ abìdíjó wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ akéńgbó ní kẹrù ọbọ aráàgbó ẹ̀yin lọ́mọ akélọ́dàn kẹrù ó bèrò ọ̀dàn ọmọ asàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí ọ̀láyà ń lé irọ́ ni aya ń bẹ nílé jaburata ìjẹ̀bú ògbólú ọmọ èrè níwà ọmọ adùn mádé nìyí ńlẹ́ o ọmọ adùn mọ́sù pẹ́ díẹ̀ jẹ ẹ̀yin lọ́mọ onígbó kan ìgbò kan ọmọ onígbó tájòjì ọgbọ́dọ̀ wò àjòjì kájòjì tó bá wọ gbòòrò á sì dẹni ẹbọ ilé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ afínjú Jẹ̀bú tí fọkọ rẹ̀ jápè nà alhaja Mistura Olúrẹ̀mí Àṣàbí Owódé ó ti sọdún èyí náà kórí jẹ́ kọ́ ọpẹ́ láyé kan ní kése 52 years lélẹ́yìí tó ń ṣe ó lè ṣe púpọ̀ lókè pẹ̀ẹ́.